àwọn ológun tó bá lè wà àwọn àpò wọn mọ́ra so irú program tí kò ṣe yóò náà ní ológun náà fẹ́ ṣe ní ọdún 18 wọ́n ní ká dé láti 17 wọ́n ní ká dé láti 17 torí gbọ́ bẹ́ẹ̀ election 16 la fi tẹ́lẹ̀ mọ́tò election wọ́n ní pé àìlú 16 pẹ̀lú 17 ká fi gé so ọ̀dọ̀ olówó Abẹ́òkúta la fẹ́ ṣe tabakọ̀ tó lọ òkúta tó máa dé gbúmi báwọn sọ̀rọ̀ àpọ̀ fẹ́ ṣe lọ́dọ̀ wọn èyí tó bóyá fún so wọ́n kì í ṣàlàyé briefly mo lè ṣàlàyé everywhere ó ní tó fà á tí a fi ní pé kó ní gbogbo àmà ṣe pèlú a ní pé àwọn òdòdó àtọ́wà lọ́dọ̀ wa lọ́hùn mẹ́tẹ̀ẹ̀ta àti kábíyèsí alágẹ̀rẹ̀ ti àgẹ̀ṣẹ́ ilé ní Port Novo àwọn àfihàn láwọn yẹn ká má bàa gbà lọ́wọ́ lọ́jọ́ iwájú nígbé àwọn arábí máa fẹ́ gbà bóyá ìṣẹ̀lẹ̀ ní Kétu nìyẹn tó fi jẹ́ pé alákẹ́lẹ̀ gidi wà ń ta alákẹ́lẹ̀ ti bí ló wà ní Palace tí kúrò má bàa ṣẹlẹ̀ mọ́ láfi ní pé gbogbo àwọn ọmọ òdòdó àtọ́mọdé bẹ́ẹ̀ jẹ èyí tí ẹbí wa ti mú wọn kọ́kọ́ yẹ̀ wò a máa rí pé Yorùbá pọ́nbélé ni lẹ́yìn yẹn a máa ṣẹ̀ṣẹ̀ àwọn bàbá náà tún máa yẹ̀ wò so that táwọn bá ti rí pé Yorùbá pọ́nbélé ni wọ́n ṣẹ̀ máa wá sìn wá sí ilé a wá ṣe pèbí ní ilé a wá ṣe ìrìn àjò pèbí lọ sí gbogbo ibi tí a fi àwọn òkú wa wà so ló fi jẹ́ system yẹn sì a ṣẹ̀ṣẹ̀ fi sílẹ̀ ní 2021 la fi àfihàn sílẹ̀ nígbà tí wọ́n fẹ́ gba àfihàn wọ́n fẹ́ gbà ní ìmísàlẹ̀ lọ́ba kábíyèsí ọ̀nì ìgbọ́dọ̀ bá wọn nítorí káyèsí ti àárín àwọn àti aláàfin lórí ti Alákẹ́tù wọn náà wọn ò ṣe wọn lọ bá olùgbọ́n àtàlẹ́ bá bíbọ̀ ìṣá wọn lọ fẹ́ yọ ní táàmì yẹn so ni mo àwọn bàbá wọn wá lọ lọ́dọ̀ àkọ́ṣá kábíyèsí Adéṣàbẹ̀ Ológùnbà ní Ọ̀ríjẹ̀ àti ọba Manigiri àtúnísàlẹ̀ àwọn alọ́gba kingdom ẹ̀sílẹ̀ ní 2021 alọ́ba gọ́ọ̀mẹ̀ntì wọn àníbẹ̀yẹ bẹ́ ṣe yẹn kọ́ máa ṣe ní ẹnìkan tó wà tó kò tó di fún olówó gbóhùn bọ̀ wá jẹ́ tí gbogbo àwọn ọmọ ìlú ti gbà pé kó wá jẹ́ so bàtà wá lọ ní mí wá ní pé òun ní ṣe bẹ́ẹ̀ mọ̀ pé òun á tẹ̀lé ń tẹ́ sọ lọ́sọ̀ wá fúlò náà máa kójú kọ àwọn adífá àwọn èèyàn onípópó. wọ́n lè ní wọ́n fẹ́ jáde yẹn so àwọn wò pé lẹ́yìn ìtàpàtà lọ́dọ̀ Ọbásanjọ́ àti ìbíní ní 17 and 18 wọ́n náà Ọbásanjọ́ náà máa wọ lọ sọ́dọ̀ president wa so time tó abẹ́ lọ yẹn sà bàbá mo ní pé kí n jọ kí n tọrọ lọ́wọ́ yín pé máa dọ́kẹ̀ wá ń bẹ̀ máa dọ́kẹ̀ yẹn mo dìdó àtẹ́wádà kábíyèsí àti òun náà láti wà ń bẹ̀ so gbogbo ẹni máa fún wọn lábọ̀ ní on the 17 before the program on the 18 so time tó bá ti mú date tó bá ti mú pọ̀ lórí president yẹn Artista lọ́n ìgbàgbọ́ bẹ̀rẹ̀ bàbá àjọ ní pé kí ní ẹ láti jẹ́ official system yìí òun ni bàbá yẹn àwọn bàbá so kó lè jẹ́ official. kò sí wàhálà ẹ jẹ́ kó tó wọ́n bá ti kan time yẹn ẹ jẹ́ kí àwa mọ̀ ohun nǹkan tó bá yẹ ká ṣe ká fi gbé gbogbo ẹ̀ lárugẹ wa náà ṣe. àní wọ́n fẹ́ tó wá fẹ́ dé adé yẹn náà a máa fẹ́ kẹ́ wà on ground tó bá ti mú déètì yẹn tó bá ti wà successful a fẹ́ pé déètì yẹn kó wáyé láti àárín yín déètì àti ìjọba yẹn àti kó wá láti àárín yín àti president wa pé déètì báyìí ló máa dá o déètì báyìí ló máa dá o déètì báyìí ló máa dá o ṣùgbọ́n lọ́kọ́ ni kó jẹ́ January yẹn tó máa mú ìfẹ́ kó January àágbà àti mú ìfẹ́ kó January ṣùgbọ́n ló ń ju fún yín lábọ̀sà so ọ̀dọ̀ rẹ̀ sàlámà ọlọ́lá sí àti ọlọ́fà tó ń pẹ̀tù ó là ń pè ẹ̀kọ́ sí nìyẹn ó dé Ọ̀fà ó dé Jẹ́bà ní boundary kò sí nǹkan tó jẹ́ lọ́rin o Jàbàtà wà níbí Jàbàtà lọ́dọ̀ wa ní ọ̀dọ̀ Jàbàtà wà ní lọ́dọ̀ wa lọ́dọ̀ Jàbàtà látọ̀yọ́ òun ló dọ́dọ̀ yín ṣùgbọ́n a ní Jàbàtà kan bí ibi báyìí ibi tí Jàbàtà bíi la fi ṣe ní a fi ṣe military camp ibẹ̀ ni wọ́n ti ń kógun Ládẹ̀rín àti ẹ̀gbọ́n Àfọ̀njá la fi síbi tẹ́ ń pè ní Ìlọrin so Aláàfin ni president Aláàfin ni president ó lọ Ọ̀rọ̀gún ńlá ó ń kọ̀ntró ẹ̀ níbi tẹ́ ń pè lọ́rọ̀gún yẹn gbogbo Ìgbónà lọ títí dé Sàárẹ́ ní Kwara Àrẹ̀sàmí títí dé Asadam ní Kwara
odò Ọ̀yún àwa la ní ẹmúdò Ọ̀yún àrẹ̀sà mú títí dé ìrọ̀lú kí lórúkọ ẹ̀ Ifọ̀n Òròlú lẹ́gbẹ̀ẹ́ Òṣogbo kò sí kan tó tẹ̀ Òṣogbo mẹ́ ìlú Ọ̀ṣọ́ ni nítorí Òṣogbo tẹ́ rí yẹn gbogbo ẹ̀ yìí jù ní forest àwọn Ọ̀ṣọ́ àwọn ọkọ̀ ṣó wà bẹ́ẹ̀ náà. forest àwọn Ọ̀ṣọ́ olówó abẹ́ orí níbẹ̀ yẹn Òṣogbo so Ifọ̀n Òròlú Ifọ̀n gangan ìgbà tó wà tẹ̀gbẹ́ ìjà ni wọ́n lọ dá Ifọ̀n ti Oǹdó lẹ̀ ṣó ti yé yín gbogbo wa jọ ṣe ṣùgbọ́n Olúgbọ́n Àrẹ̀sà Òkòyí Ọ̀yọ́ empire wọ́n are divided sí provinces kọ̀ọ̀kan ní early part of 18th century ní Ọ̀yọ́ fọ́ pẹ̀lú ogun Fúlàní Àfọ̀njá àtàwọn part of àwọn Òkòyí wọ́n ṣe dáadáa lọ́yọ̀ọ́ ní ibi tá a fi wọ́n sí bí àwọn Fúlàní yẹn ṣe jà ogun yẹn ìrọ́kẹ̀kẹ̀ ogun yẹn ló sún àwọn èèyàn sẹ́yìn òpé tún wà lọ́dọ̀ wa ń bì l'Ógbómọ̀ṣọ́ bì ṣùgbọ́n ẹ máa ń gbé pé ohun tó wà lẹ́yìn Ọ̀fà kò ṣe Òjé ìlú Òjé wà lẹ́yìn Ọ̀fà àwọn òpétu ni wọ́n pè ní Òjé sẹ́rí ìlú Òjé àwọn kan tó wà lẹ́yìn Ọ̀fà ìlú Òjé àwọn ìlú àwọn Ìgbónà yìí gbogbo wọn yẹn ẹ̀yìn Ọ̀fà ni. wọ́n fi sọ pé nǹkan tó wà lẹ́yìn Ọ̀fà ó ju Òjé lọ bẹ́ẹ̀ni ó ju Òjé lọ àwọn ìlú kan tó kù yẹn àwọn ìlú tó kù àwọn náà pọ̀ ju Òjé lọ tó jẹ́ ti Yorùbá kò ṣe pé ohun tó wà lẹ́yìn Ọ̀fà ojú Èjé kò ṣe Òjé ìlú Òjé ìran Ọbàtálá ni àwọn Òjé Ọbàtálá ni wọ́n ìran Ọbàtálá ni wọ́n ìgbà tí Oòduà wá ṣe mọ̀ pé Ifẹ̀ mẹ́ta la ní Ifẹ̀ Oòdáyé Ifẹ̀ Oòdáyé ni creation of the world ìgbà tọ́lọ̀ ń dálé ayé Ifẹ̀ Oòyè lẹ́yìn ogun flood Noah ṣe mọ̀ pé gbogbo ẹ̀ túká àwọn míì bá omi lọ lẹ́yìn ikún omi Noah Ifẹ̀ Oòyè àwọn tó yé ibẹ̀ ìgbàjọ́ àwọn tó yé ibẹ̀ l'Oòduà àti wá ẹ gbọ́ mi Oòduà wá ó ti bí Ọ̀ràngún-Ọ̀lá ó ti bá Lára ó ti bá Jèrò Ọlọ́wọ̀ Ojúgbéli pàtó wáyá gbogbo àwọn èèyàn tí Oòduà máa ń bá láṣepọ̀ tí wọ́n fi ń bímọ apá kan èèyàn apá kan àbàmì ni wọ́n Olúgbọ́n tẹ̀ rí yìí ìlú tó dá Ìgbọ́nlẹ̀ Oòduà Odùfà tó dá Ìgbọ́nlẹ̀ là ń pè ní Òtúrúpọ̀n ọ̀pọ̀lọpọ̀ wọn jọba ni wọn mọ Odùfà tí wọ́n fi tẹ̀lé wọn dó wọ́n mọ Odùfà tó fi tẹ̀lé wọn ṣe rí ìlú ìṣẹ̀báyé ni bí o Ọ̀tẹ́ ni báńdìrì wa pẹ̀lú Kwara ìgbà tó gun Ìrọ́kẹ̀kẹ̀ yẹn lọ Olúmọ́ni tó bá kọjá bẹ̀ Ọ̀tẹ́ òní wọ́n sọ di Ọ̀tẹ́ ibi tẹ́ẹ̀ni tó jẹ́ Ògbómọ̀ṣọ́ yẹn oríta mẹ́ta ni ìgbà Ìrọ́kẹ̀kẹ̀ ogun Fúlàní lórúkọ máa ń di everybody kó assemble níbi tó wà lógun wọn pẹ̀lú Ògbómọ̀ṣọ́ yẹn oríta
lórí ẹ̀ ní iṣẹ́ gbogbo ìlú tẹ́ bá rí níbí wọ́n ní agboolé wọn ní Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n Olúgbọ́n náà ni bàbá everybody wọn níbi o ẹ ti wo léèrè pàmò tó ní bàbá Olúgbọ́n gbọ́ ilẹ̀ ìṣẹ̀ǹbáyé níbí ó tèkì Olúgbọ́n ìgbà tó Oòduà máa bí Adélọ́gbọ́n ní Olúgbọ́n àkọ́kọ́ ẹ mọ̀ bọ́n ṣe dé lọ́gbọ́n ni kí ni tó máa Oòduà dé ọ̀dà lọ́gbọ́n ni Oòduà ò bímọ fún ìgbà díẹ̀ sáà ìgbà tó máa wá bí ọmọ Olókun ló fì ó ní obìnrin tó jẹ́ pé wọ́n ń ṣe òòṣà wọ́n máa ń dá nǹkan jọ lọ́dọọdún so ìkódì ìwàrà òun ni quarters Olúgbọ́n ní Ilé Ifẹ̀ yèyé wàrà olówà ní ẹnu ọwá yèyé ṣùṣe òun ni obìnrin tó ń gbẹbọ náà kò í ṣènìyàn òun lóòótọ́ a máa bá sùn òun náà ló máa gbẹbọ á wọlé tì lọ á bá sùn tó bá dẹ̀ ti bá sùn ẹ̀bọ tó bá gbà ó ṣe bí ọmọ alákọ̀ọ́kọ́ yẹn tó ń pè ní Adélọ́gbọ́n ó wá gbé fún yèyé wàrà ló gbé lọ sínú ó ní ìyàwó kan nínú pálásì Ọ̀ṣàrà là ń pè Ọ̀ṣàrà yìí òun ni ó bí gbogbo ọ̀dọ́ ti sáìdì tí yìí ọyẹ Ọ̀ṣàrà ṣùgbọ́n kọ́ṣàrà tó bí ti ọ̀dọ́ sáìdì tí yìí Aláàfin ló last níbẹ̀ ọmọ tí wọ́n gbé Olúgbọ́n Adélọ́gbọ́n wọ́n gbé wọnú pálásì ìyàwó tó wà nílé tó jẹ́ Ọ̀ṣàrà òun tí wojú Olúwa kó ìbímọ báwo lẹ ṣe rí ọmọ baálé ilé ọba sọ pé ọmọ òun ni o yèyé wàrà tí wọ́n ń gbọ́mọ fún tó ń tọ́jú ọmọ nínú bálà Onígbò ó gbọ́mọ àkọ́kọ́ wá wọ́n pè ní Adélọ́gbọ́n ó gbé kejì jì wá ọmọ Èsà òun là pè l'Árẹ̀sà ìgbà tó tún tọdún bíi méjì ni o ó tún gbé kan wá ó tún pè ní ọmọ Oníkòyí ó jẹ́ ìkẹta torí ẹ̀ ní ìyá kan ló gbólúgbọ́n a ní Olúgbọ́n lẹ̀gbọ́n Àrẹ̀sà làbúrò Oníkòyí ní kékeré wọn òṣì bí mẹ́tẹ̀ẹ̀dá ó gbé sínú balance ni ẹ̀rọ ìyàwó tó wà nílé wá sọ pé olórí Yèyé wàrà bó lẹ ṣe wá ṣe kinní yìí ó wá kọ wọn dá títí ẹ náà lọ́gbọ́n ni ó wá ní pé tóun bá tiẹ̀ bí ọmọ kan ṣoṣo ó ṣe ọmọ kan lóòdó àbí o ọmọ kan ṣoṣo tóun sọ pé tóun bá bí ó ní olùwàsọ ní ọkàn bí nítorí pé ojú ọmọ ti pọ́n ló wá pé tóun bá ti bí kan ṣoṣo yìí ó ní ọkàn bí ṣé ní gbogbo ìtàn tẹ́mi ń sọ fún yìí kò í tẹ ìtàn tí wọ́n ń fi àwọn olóyìnbó ń kọ́ o ẹsẹ̀ fàlàfin tọ̀tọ̀ ó ṣe àwọn fáàrà mi tó wọ́n gbé síta o ó ní nǹkan tá a máa ṣe tá a máa fẹsẹ̀ fàtọ̀ ṣé gbọ́ mi wọ́n á tọ́ wọ́n máa bọ́ dáadáa máa kì í ọgbọ́n ọ̀fà máa ń ga bẹ́ẹ̀ ó wà nífẹ̀ẹ́ náà wọ́n á kì í sọ̀tún wọ́n á kì í sósì wọ́n á kì í sọ̀sùn àwọn nǹkan tó bá yẹ kó wọ́n ta sílẹ̀ wọ́n á ta sílẹ̀ ẹ wá máa rí bẹ́ẹ̀ ni tí àwọn oníṣọ́ ṣọ́ọ̀ṣì tí wọ́n sọ pé wọ́n gẹ̀gùn wọ́n rẹ̀ ní mímọ́ bà ní wọn lára o ẹ wá máa rí bá
ṣe di wípé wọ́n bí Olúgbọ́n ọba rẹ̀ sàwọn Bóníkòyí ojú àbí ọmọ. ọkàn bí Ìgbà nǹkan tí ọkàn bí wọ́n wá sọ fún Ọ̀ṣàlá pé ìwọ náà tọdún bá ti tó báyìí o. Wọ́n sọ gbogbo nǹkan tó máa kó lọ. Wà lọ bọ Olókun. Wà dẹ̀ bọ òòṣà yìí tí wọ́n ń bọ wá sọ fún gbogbo wá kó gbogbo ẹ̀. Nítorí ìyèyè tí òòṣà tí Oòduà bá sùn tó gbólúgbọ́n tó bá rẹ̀ sà tó pọ́nkò yìí òòṣà náà bó omi ni wọ́n ń wà wọ́n máa wá jáde tó bá ti tó táìmì. Torí ẹ̀ tẹ́ bá kan ìtàn Olúgbọ́n ọmọ tó ń bọ́ omi tán tó bómi tán ọmọ Olúgbọ́n àbí ọmọ Bàyámọ̀ àwọn ẹyẹ tó ń ké nínú omi lọ́sàn-án lóru. Àwọn ọmọ yẹn dà sẹ́kítírì ó yá fún mi báyìí ẹ lọ dà ìtọ̀ ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ àgbà ó yá dá ìlàjì síta ó sọ̀rọ̀ lẹ́sùn ìbá Elédùmarè nǹkan wà nílẹ̀ Nàìjíríà yóò nílẹ̀ Yorùbá nílẹ̀ káàró òjíire kò ń ṣe Yorùbá làwọn sọ ilẹ̀ káàró òjíire àwọn náà wọ́n ṣílẹ̀kùn fún àwọn àtàwọn àbílẹ̀ a ní Olúgbọ́n pé tó bá ti sọ̀rọ̀ báyìí oníkàlùkù bẹ̀rù ẹ̀ rárá o à ń ṣe bó ṣe yẹ ká ṣe kó ba lè bó ṣe lè ká rí ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba aláwo ló pọ̀ jù nínú wọn èmi ni wọ́n máa bọ́ nínú awo wọn o ẹ̀rí ọba gidi ba lórí aláwo ó ba lórí oṣó ó ba lórí ohun gbogbo ní lẹ́bọ̀ ló pátá. wọ́n ní orí là bá bọ́ káfọ́ òòṣà sílẹ̀ nígbà tó rí gbèrè níbo lòòṣà wà ṣẹ́ni à ń bọrí ní gbogbo ìgbà làwa ń bọ́ ní gbogbo ìgbà là ń bọrí àárín àwọn pé Olúgbọ́n oògùn ọwọ́ ẹ̀ pọ̀ ó sọ̀rọ̀ oògùn orí ni nígbà tó rí ti yín pè yín níbo làwọn kan sálọ wọ́n sálọ òdòṣà torí bá ń gbèyàn míì orí ìgbé Tinubu di pírẹsidẹ́ǹtì àwọn míì lọ wọ́n ti rúbọ lọ wọ́n fèèyàn rúbọ wọ́n fi gbogbo ẹ̀ rúbọ kò rí bẹ́ẹ̀ o orí ni ọwọ́ orí ni wọ́n ní àyànmọ́ ògbóògùn orí lẹ́lẹ́jọ́ ẹ̀ ṣe béèrè lọ́wọ́ orí ìgbà bí ìdá bá fẹ́ bọ ní báyìí gbogbo nǹkan la kó sílẹ̀ ó dìpẹ́ bó bá ṣe bọ́ orí bí wà tó lè sọ pé no ẹ bá máa bọ̀ òun ẹran àgbò lòun fẹ́ gbà funfun tí ò ní lábàwọ́n àwọn èèyàn ò ṣe àṣàmọ́ àdàmọ̀dì ni wọ́n wá káàkiri ìmí ìfẹ́ di alágbára òjijì ìmí ìfẹ́ di olówó òjijì ìmí ìfẹ́ di ọlọ́ba òjijì Elédùà tí ò bá yàn ẹ́ kò sí nǹkan tí wọ́n bá Olódùà bá dẹ̀ yàn ẹ́ sípò kò sẹ́ni tó lè wò mọ́lẹ̀ gbà bẹ́ẹ̀. Ọ̀kànbí lẹ́yìn ìgbà tó wá bí ọmọ tán tó bí Ọ̀kànbí yẹn tán ó wá ṣe tó bí àwọn ọ̀rọ̀ mi títí lójú dọ́dọ̀ yìí gbogbo ọmọ Ọ̀kànbí onípòpò owú la kọ́ dá torí kò obìnrin ni olówú obìnrin ni wọ́n á ní òwú la kọ́ dá obìnrin ni. báwo ló ṣe jẹ́ òkè tó tún wá jẹ́ òkè. àwọn ọmọ ẹ̀ ló ń jọba àwọn ọmọ ẹ̀ ní àwọn ọmọ ẹ̀ ló ń jọba bí ìran yín ṣe wá lọ nìyẹn Aláàfin ló wá kẹ́yìn ṣùgbọ́n Aláàfin tó kẹ́yìn yẹn apá kan Ògún apá kan Òṣùà
ló fi jọmọ líle. ẹ̀kan wá báyìí àwọn òbú rẹ̀. bàbá ń fa bàbá ṣe nǹkan ní Ọ̀yọ́ state Aláàfin ò ń bọ́ Olúgbọ́n tàbárẹ̀sà tó ní kò ní jìnnà kàkàgà Olúgbọ́n àtàrẹ̀sà lágbàá. tẹ́ bá ka ìwé Reverend Johnson ó ní Ìnẹ̀kùn Òsì province Olúgbọ́n Àrẹ̀sà Òǹkòyí Òǹbẹ́tù and kí lórúkọ ẹ̀ Ànọ́lọ́fà ó wá sọ Ìbọ̀lọ́ province olówó kí lórúkọ ẹ̀ Oníwó Olúwo àwọn ẹ̀ ló wà ní Ìbọ̀lọ́ àwọn Ìjẹ̀ṣà gbogbo ẹ̀ wọ́n wà ní Ìbọ̀lọ́ province. But only among all the ancient kings, all these vassal kings, the most ancient of them is Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí. Ibi tó jẹ́ Ìgbọ́n láyé àtijọ́ ó tóbi gan Ìwérélé ní boundary. Àwọn èèyàn wá láti wá Málì láti wá ṣe nǹkan ọjà níbí. Ìgbà yẹn là ń pè ní láyé Olúgbọ́n mo dábòrò méje, láyé Àrẹ̀sà mo dábòrò mẹ́fà. Ìgbà wáṣẹ̀ ni kò ṣe àkókò àwọn ọba sẹ́rí àwọn ọba àgbàlódé bẹ̀rẹ̀ sí máa yọjú nígbà táwọn Portuguese àwọn olóyìnbó bẹ̀rẹ̀ sí Portuguese wọ Èkó around between 12th century to 13th century. Yes. But sẹ́rí gbogbo before then far ancient Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí sẹ́rí boundary wa ní Republic of Benin dé Togo Dahomey Republic à ń pè é. Bẹ́ẹ̀ni. And Aláàfin òun ló ní gbogbo olórí ọmọ nítorí ọmọ líle tó jẹ́ Olúgbọ́n ti kúrò lótùúfẹ̀ àtàrẹ̀sà àtòníkòyí way back ìgbà tí wọ́n bá Aláàfin wọn dàgbà ló lọ sí ibi tá à ń pè ní Benin ó dá Benin lẹ̀ àkọ́kọ́ ọmọ ẹ̀ ló fi síbẹ̀ là ń pè ní Ewéká ọba àkọ́kọ́ níbi ìgbà tó kúrò bẹ́ẹ̀ ló padà sótú Ifẹ̀ ó tún jọba ó jẹ Ọ̀ọ̀ni ìgbà tó yá ló wá ṣẹ̀ṣẹ̀ Aláàfin Ọ̀rànmíyàn wá kúrò ó wá lọ síbi tí ó lọ sókè Ọya ibẹ̀ ni Ọ̀yọ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ à ń pè ní Ọ̀yọ́ kóró àtúnpè lọ́yọ̀ kútùkù ibẹ̀ ni ló ń jẹ́ Mọ́kúá lẹ́ni ní Niger State. Mọ́kúá ẹ máa kọjá àríwá Niger Ọ̀yọ́ àkọ́kọ́ ìjánu pé Àtòwú àtàláàfin bẹ̀rẹ̀ olótú Ọ̀yọ́ àkọ́kọ́ ká nítorí Ṣàngó wọbẹ̀ Ṣàngó jẹ Ṣàngó Aláàfin tó dábẹ̀lẹ̀ tó dá Ọ̀rànmíyàn tó dábẹ̀lẹ̀ ó kúrò ó dàgbà ó lọlé ó lọ sí Ifẹ̀ ó ní ọ̀pá Ọ̀rànmíyàn tó wà nífẹ̀ẹ́. ṣé ń gbọ́ mi Ọ̀rànmíyàn nìyẹn ó ti lọ dá Ọ̀yọ́ àkọ́kọ́ lẹ̀ tí ọmọ ẹ̀ kan jẹ ọba ìkejì jẹ ìgbà tó wá di kẹta ní Ṣàngó ìgbà tí Ṣàngó máa lọ ó ti bẹ̀rẹ̀ túká wọ́n wá kọjá nítorí ẹ̀ ni ó fẹ́ Ṣàngó fẹ́ ìyàwó mẹ́ta mo fẹ́ sọ bí Olúgbọ́n àti wọ́n ṣe ń ta owó bò Ṣàngó fẹ́ ìyàwó mẹ́ta nítorí Ṣàngó fẹ́ jẹ́ ilé Aláàfin ó fẹ́ Ọya ó fẹ́ Ọ̀ṣun ó dẹ̀ fẹ́ ọba àwọn obìnrin yìí wọ́n ìṣòbìnrin lásán obìnrin omi ni wọ́n Ọya ó ní odò yẹn odò River Niger yẹn inú bẹ̀ lòun ti wá Ọ̀ṣun ó ní odò Ọ̀ṣun bẹ̀ yẹn o Òṣogbo Ọya ẹ̀yìn kùlé bíbí bá ní ẹ̀yìn kùlé Olúgbọ́n ní Ọya ọba ṣẹ̀ṣẹ̀ ọba yìí ni àwọn òun bọ́ gan níbí wọ́n ń bọ́ ní Latin America so gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n ń sọ̀tàn wọn ọmọ ta Olúgbàgbé ọmọ ọba Ìyàmù àwa làwa lọ́ba ẹ̀yìn kùlé mi ẹ̀yìn kùlé bì ojú ọba 3-5 kilometres sí 6 kilometres ní tí ọba ṣe wọn ó dún ọba yẹn lẹ́gbàá kọjá oyè wọ́n jà ní ojú ayé nígbà tí wọ́n fẹ́ Ṣàngó wọ́n tún jà ní ojú
ọ̀run ẹ̀mọ́ ìjà tí wọ́n jà kí ni wọ́n jà. nígbà tí nítorí ọba ní àkọ́kọ́ Ọ̀ṣun lẹ́lẹ́kejì Ọya lẹ́lẹ́kẹta ṣùgbọ́n wọ́n ń jàjà ìyàwó ìyálé ìyàwó àgàgà láàrin Ọ̀ṣun àtọba ìjà tí wọ́n ń jà ní pé èmi lọ́kọ fẹ́ràn ìwọ lọ́kọ ò fẹ́ràn ìjà orogún tìyá ni. ìjà orogún ni wọ́n wá jà débi pé ìyàwó wa Ọ̀ṣun ìyàwó ló jẹ́ sí ọba torí ọba nìyálé àwọn méjèèjì Ọya ni wọ́n fẹ́ gbẹ̀yìn ó wá débi pé nǹkan tẹ́ ẹ̀ sọ fún wa yìí bò wà lásìsì wípé ẹ̀rọ ẹgbẹ́ nífẹ̀ẹ́ mi o wípé sọ̀kọ̀ ọba béèrè lọ́wọ́ Ọ̀ṣun kí ló dé ọkọ ti nífẹ̀ẹ́ jù wá ní pípò ìbẹ̀ rí ọba ẹ̀yìn kò ṣe mú etí ẹ̀ kó gé kó fi sí ọbẹ̀ ṣé ọkọ tó dẹ̀ ní alágbára ni wọ́n wá sí ọbẹ̀ fún ìwọ ọba ó fẹ́ pa mí ni kí ló fi sí iṣẹ́ oúnjẹ yìí òun ní pé ìfẹ́ ni ọlọ́àánú kan ní ìfẹ́ ni bó ṣe di pé ìjáde ni ìyàwó ṣe lé lọ ni inú Ọ̀ṣun ń dùn bó ṣe lé ọba lọ nìyẹn. ó lé lọ torí kò kọ́ ìgbà tó bá ṣẹ̀ wọ́n wá bí ó kúrò ní ẹ̀yìn ṣẹ́ mọ̀ pé ẹ̀yìn Òkè Ọya ni wọ́n wà ó kúrò wá bí ó fẹ́ Olúbọ̀ kan tá à ń pè ní Olúbọ̀ Gìrìwó ó ní Olúbọ̀ yìí là ń sọ pé Olúbọ̀ Sákí ọmọ rẹ̀ Pàgídà sọ́gídé nìyàn tógun bá dé á dẹ̀ sọ́jí ewéko asọ́dé nìyàn wọ́n jà lọ wọ́n di ọmọ ogun bó ṣe di bíi pé ọba àti Olúbọ̀ tó wà lórí oyè yìí ṣe ní àṣepọ̀ nìyẹn bó ṣe bímọ nìyẹn so ọmọ ẹ̀ tó bí lòun náà di ọba ni wọ́n ń pè é wọ́n wá fi kún oríkì Olúbọ̀ ipò Olúbọ̀ ọmọ ọba yàmù ìgbà tí ìyá ọba máa wá wọlé tó máa ṣe ìbíba ìkùlé Olúbọ̀ bíbá ló wọlé sí lódomi lórí ẹ̀ ní ìgbà míì tó do omi bá pọ̀ jù l'Ógbómọ̀ṣọ́ wá ní kí kábíyèsí Olúbọ̀ sẹ́yìn ní bàbá bọ́ ọba ní Olúbọ̀ ló lọ́ba ó ní wọ́n ń worship ní gbogbo Latin America Cuba ẹ bá lọ gọ́gùlù ọba goddess ó ní ṣùgbọ́n ó ṣe wọlé ìgbà tó pẹ́ síbẹ̀ náà Ṣàngó ó tú Ọ̀yọ́ ká ìjánu pé gbogbo wọn túra ká Ọ̀ṣun náà ó bẹ́ lọ Ọya ó padà lọ síbi tó ti wá Ọ̀ṣun náà wá wọlé lọ ó domi omi Ọ̀ṣun nìyẹn o ọgbà odò ẹ̀ṣọ́ lọ báyìí àṣejì rẹ ní Ìbàdàn l'Ọ̀ṣun àtọ̀bà tó ti pàdé ibẹ̀ ní complex wọn nítorí ẹ̀ ni ọba gbẹ̀yìn kùlé Olúwo ni ṣùgbọ́n Olúbọ̀ ló lọ́ba wọ́n ń pe Ìwó olódò ọba ọmọ Atẹ́níbọlá ṣùgbọ́n Olúbọ̀ ní ọmọ ọba yàmù nítorí pé ẹ̀yìn kùlé Olúbọ̀ lọ́ba ṣe gbéṣẹ̀ ṣẹ́tìrì ìgbà tí Ọ̀yọ́ yẹn túká Olúbọ̀ ló gba Aláàfin lálejò Olúbọ̀ àtàrẹ̀sà wọ́n wá lọ ibi kan kọ́kọ́ wà wọ́n wà ní Aworo Oko ìgbà tó yá Olúbọ̀ ló ní Ìgbẹ́tì ọmọ Olúbọ̀ ló dá Ìgbẹ́tì lẹ̀ Ìgbẹ́tì bẹ́ẹ̀ ni Ìgbẹ́tì Ọlọ́yẹ àti Ìgbẹ́tì wọ́n wà níbẹ̀ àwọn aláwọ̀ á ṣe lọ sí Ìgbòho ní Ọ̀yọ́ kejì Aláàfin 7 sí 8 ni wọ́n sì sí Ìgbòho ìgbà tí wọ́n sin Aláàfin sí Ìgbòho yẹn ní Ọ̀yọ́ empire wá expand ìgbà tí ìyẹn wá fọ́ ìgbà yẹn làwọn ṣe tó ní
Aláàfin wọ́n mú wá sí Ọ̀yọ́ Àtìbà kẹ́tìrí ìtàn ńlá ni ìtàn tí ò dé lè parẹ́. Mo gbẹ́ pé ọba kan l'Ógbómọ̀ṣọ́ lọ bá lérè ìpà ẹ̀mọ́ ìpè mo forúkọ bò láṣìírí àìpé wọ́n jọ kán kọ́kọ́ tún fíìmù yẹn ṣe. Fíìmù Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ wípé tí wọ́n sọ pé bàbá Olúgbò ń gbọ́ ó ní ẹ sọ fún yín pé ó ń fi orí ọ̀ka fún ṣẹ́rí àwa mọ Oòduà gangan ni ẹ gbogbo àwọn ìlú jẹ rí yẹn àwọn míì cousin àwọn míì ẹ̀gbọ́n kan wọ́n jọ kànràn but àwa tá a jẹ́ direct yìí a gbọ́dọ̀ máa ríra wa ní lóòrèkóòrè láti máa sọ ìtàn láti máa jọ jíròrò. Ìgbà tí àwọn ìjọ Òwu àti kìíní tú Ọ̀yọ́ àkọ́kọ́ ká Òwu àwọn olóhùn kúrò níbẹ̀ yẹn the next place wọ́n kọ́ lọ ni wọ́n lọ sí àwọn kan bọ́ sí Kwara à ń pè ní Ìsìn Òwu orílẹ̀ Òwu ni gbogbo wọn majority wọn kọ́kọ́ dé sí ní Ọ̀ṣun. Orílẹ̀ Òwu ni majority wọn kọ́kọ́ dé sí ní Ọ̀ṣun. Ìgbà tí wọ́n dé sórílẹ̀ Òwu ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá lọ sí majority wọn wá lọ sí Òwu Abẹ́òkúta. Inú ẹ̀ náà Òwu tó oríṣi bíi mẹ́ta ní Ọ̀ṣun. Orílẹ̀ Òwu, Òwu Kútà, Òwu tó wà ní Ìjẹ̀bú náà, Òwu kan náà wà ní ẹ̀bá Ìbàdàn bẹ́ẹ̀ yẹn. Òwu kan náà wà bẹ́ẹ̀. So orílẹ̀ Ìgbọ́n kan náà tún wà ní Ìbàdàn. Ìgbọ́n kan wà lẹ́gbẹ̀ẹ́ Ìjìgbò. Ó tẹ̀kí Olúgbọ́n 176 years láti gbé ibìbà tẹ ibìbà ìlú nítorí gbogbo ìlú nítorí Oòduà gbé adé gbogbo ẹ̀rù kẹrẹ ọba tí wọ́n bá ti rí báyìí wọ́n ti mọ̀ pé àwọn ọmọ Oòduà ni àwọn ọmọ ọba làwa. Olúgbọ́n mi ló yẹ kó máa pè é pé Oyèkúnlé torí abádé ńlé ni wọ́n dá wa tadétadé wọ́n dá wa inú ọlá ni wọ́n gbé a sí Ìkódì Ìwàrà. Ìkódì Ìwàrà yìí ni Ọ̀ọ̀ni tí àwọn president Ọ̀ọ̀ni tí wọ́n ti wá. Ìkódì Ìwàrà ọ̀rọ̀ pọ̀ ń bẹ tá bá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ nípa Ifẹ̀ Oòdáyé Ifẹ̀ Oòyè Ifẹ̀ Oòduà ọ̀rọ̀ pọ̀ ń bẹ kò sí ọ̀rọ̀ tá a lè máa sọ Ifẹ̀ mẹ́ta Ifẹ̀ tẹ́ ẹ̀ rí yẹn kò ṣe Ifẹ̀ bẹ́ẹ̀ confederation Ifẹ̀ ó fẹ̀ ìlú kò ń ṣe bí odidi orílẹ̀-èdè ńlá ni tí gbogbo àwọn èèyàn ń wá tí wọ́n bá wo Ifẹ̀ tí àwọn archaeologists bá wo ilẹ̀ àwọn kankan tó wà nílẹ̀ tó bá mú lọ sí laboratory wọ́n á máa wò so wọ́n bá wo history years tó ti wà lábẹ́ ẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ṣùgbọ́n Ọlọ́run ràn wá lọ́wọ́ Ọlọ́run àtúnlẹ̀ káàró òjíire Ọlọ́run àtúnṣe ṣé ti dọ́dọ̀ ni. Adébẹ̀ lánàá àbáwọlé. Báwọn. Àwọn lọ sójú àwọn òrìṣà wa tó à ń bẹ ọkàn adẹ lọ sí ilé Oòduà. Bá ti ṣe. Àwọn lọ sí ọ̀dọ̀ Bàdíó àti Ọ̀rànmíyàn. Àbísọ̀ sílẹ̀. Torí ọ̀rọ̀ kíní tí wọ́n ń ṣí ní Àkúrẹ́ yẹ kí n wà bẹ̀ gan mi ò lè méjì rẹ̀ ṣùgbọ́n màá wo ọjọ́ kan tá a máa jọ lọ máa ti bọ́ọ̀dì sọ̀rọ̀ ẹgbọ́ orírun wa níbẹ̀ yẹn o Ọ̀ọ̀ni tó wà bẹ́ẹ̀ kò tiẹ̀ ń jì wọ́n á ní àfúnṣọ́lò orírun wa ni nǹkan tó bá dẹ̀ yẹ ká ṣe ní àti ẹ̀ ṣì ríra ní almost 10 days ago or 2 weeks ago àjọṣe meeting ó ṣe àpọ́nlé mi gan
bá jẹ́ yẹn ni Ọ̀ọ̀ni ní ẹ̀bùn yẹn o bẹ́ẹ̀ ó ṣe àpọ́nlé mi kábíyèsí Olúmọ ẹ̀yin lẹ́ni bíi ilé yín nìyí. ó sì máa ń sọ náà ni. Orí ibi tí ṣọ́ọ̀ṣì gbogbo wa ti wá nìyẹn so èèyàn tó lẹ̀ wá ń bẹ̀ náà ó ti di orí fún gbogbo wa nìyẹn ṣé Olúgbọ́n àtàrẹ̀sà àtòlíbò yìí ló fẹ́ lọ Ifẹ̀ ló fẹ́ kú ìṣèpìlẹ̀ ti kúrò for how many thousands of years so we have to a gbọ́dọ̀ ṣera wa ní ọ̀kan ó gbà ẹ́ pé Ọ̀ọ̀ni bó ṣe wà yẹn náà mi ò ní blame ẹ ó kó àtọmọdé àti ìyàgbẹ́gbà ló kó mọ́ra ibẹ̀ yẹn ti dílé ọwọ́ gbogbo nǹkan kí tí àwa tá a jẹ́ àwa ọmọ ojúlówó Oòduà níwá direct gbogbo nǹkan tá a gbọ́dọ̀ jọ so wọ́pọ̀ pẹ̀lú Ọ̀ọ̀ni láti ṣe ìyẹn àti pé kó má pààyàn mọ́ra mọ́ oníkókó tó jẹ oyè lẹ́ni kí lórúkọ yín. kábíyèsí ní tó ṣẹlẹ̀ ní pé lọ́dọ̀ wọn Yorùbá ti lọ bí Yorùbá ti lọ ń gbìn ní Yorùbá ti lọ lọ́dọ̀ tàwọn náà nítorí ogun tó jà wọ́n so gbogbo ẹbí tó wà ń bẹ̀ orúkọ Yorùbá ni gbogbo wọn jẹ́ àwọn ancient names wọn 300 400 500 years ago orúkọ tó jẹ́ exist ọ̀rẹ́màrí family Arúgbá family Akápò family Amúsù family Ọ̀ṣúgbèmí bí ìwà ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ nìyẹn lórúkọ but èdè wọn ó lọ so ọ̀dẹ̀ ń bèrè pé ká máa kọ́ wọn ní Yorùbá lóhùn mo ní pé ẹ̀yin bàbá máa ọgbọ́n dá síbẹ̀ yẹn láti wá àbájá máa kọ́ wọn ní Yorùbá ń bẹ̀. a máa ṣètò bí ẹ ṣe máa kọ́ èdè Káàárọ̀-o-jíire ètí ayé òde òní wọ́n pè ní Yorùbá bọ̀ Káàárọ̀-o-jíire Káàárọ̀-o-jíire bí Yorùbá là ń pè sí ṣùgbọ́n Káàárọ̀-o-jíire ni. Yorùbá yẹn gan ní wọ́n pé kò tó Káàárọ̀-o-jíire bí ní òpin Yorùbá yẹn gan bàbá àwọn ọ̀sán náà ń pè wá bẹ́ẹ̀ ní Yorùbá lórí Yorùbá so yẹ kí n ṣe orúkọ tó yẹ ká embrace but ilẹ̀ Káàárọ̀-o-jíire ẹ̀lẹ́wọ̀n ṣàlàáfíà ní ẹ káàárọ̀ o sóòjíire bí àjíire ilẹ̀ Káàárọ̀-o-jíire ní Yorùbá gidi nu oní Káàárọ̀-o-jíire tó bá yá gbogbo ẹ̀ la máa kọ́ ilé wọ́n oyè tó jẹ́ ó ṣàwọlé ṣùgbọ́n àwọn olóyè mi ti lọ wọ́n ti dúró pẹ́ látàárọ̀ ẹgbẹ́ àti mo máa ṣe ni pé wàá jẹ kó àṣẹ ẹ ti lọ́dọ̀ ọ̀rọ̀ gbòòlà ajérò náà ti rí alára arámọkọ gangan ni ojú wọn tún lára kan lẹ́kọ̀ọ́ wà á jẹ gbó wà á jẹ tẹ kò ní lùgbàdì ayé kò ní tẹ̀sí àgbàmọ́lẹ̀ bọ́lọ̀ ṣe ń jọ́ lọ́hùn délédùá ṣe ń jélédùá orí àìlẹ́dẹ̀ ò ní gbàgbọ́ ti ṣe ọtí kì í tì ọtí kì í tẹ́ mo ti ṣàdúrà fún ẹ o kò ní tẹ́ láwùjọ kò ní tẹ́ láwùjọ kò ní tí wọn lórí là bá bọ́ káfò ṣàsílẹ̀ nígbà tó yí gbéni níbo lò ṣáwà orí àgbè ẹ ẹlẹ́dàá àgbè ẹ ìlú tó joyè sí ò ní sílẹ̀ tẹ̀ Elédùà àgbè ẹ Oòduà àgbè ẹ Ọ̀rúnmìlà àgbè ẹ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o tó àbàlẹ́ èṣù ó yá. Ọba gidi ó ba lórí oṣó àjẹ́ aláwo ẹlẹ́bọ̀lóògùn àtònífà ní gbogbo agbègbè wa ìpátá òòṣà ńlá là ń bọ̀ òun là ń pè ní òòṣà funfun
òun náà la ń pè ní Ọbàtálá ọba táàsà ọba takuntakun torí ẹ̀ gbogbo nǹkan wa funfun ni ẹni ọba tó bá dára ẹ̀ lójú á mọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò tó kúrò ní ọ̀dọ̀ mi bí wọ́n tó 6 2 ní Jàbàtà 3 ní Àjàṣẹ́ kan wà níbí Àjàṣẹ́ kan wà lábẹ́ níbí ìkan ní Ìwófin láṣẹ ìbàdàn so ilẹ̀ ìṣẹ̀ǹbáyé lẹ́wà yìí ọ̀gbẹ́ni tó oníkókó onísàbẹ̀ ń kọ́ lọ́dọ̀ bọ́ òòṣà wa dá wa lójú òòṣà funfun Ọbàtálá ọba táàsà òòṣà yìí ni creation of the world nítorí ẹ̀ la fi sọ pé Ifẹ̀ 3 ló wà Ifẹ̀ Oòdáyé Ifẹ̀ Oòyè Ifẹ̀ Oòduà làwọn báyìí. Ìgbà Oòdáyé yẹn ni Ọbàtálá ń rìn that's the creation of the world funfun ni àwọn ìlú tó bá yẹ àwọn òyìnbó ń pè ní archangels mi ò gbọ́dọ̀ ẹ mọ̀ kó ti di alẹ́ báyìí a lè máa sọ nǹkan mi lè lásọ. oníkókó èémí rere bàbá wa.